Yorùbá ronú, ẹ jẹ́ àtẹ̀rò bàbá, ìbàjẹ́ ronú wa, ọ̀tẹ̀ pẹ̀lú dúkù, kò lè gbé wa dé ìkankan. Kárùnú wa ló dára, gbogbo lọ́balọ́ba pẹ̀lú jòyè. Ládéládé nílẹ̀ Yorùbá, ọ̀ká síwájú tó jò lápúpọ̀ lẹ́yìn tí mọ̀nàmọ́ná lànà dẹ́dẹ́ tẹ̀lé wọn. Ta ló lórí láyà tó lè kojú ọmọ àfàyàfà o? Yorùbá ronú, Yorùbá ronú, ká sowọ́ papọ̀ ká lè lọ́wọ́. Ọ̀rọ̀ wa má bàa dàtẹ̀yìn lọ́gbọ́n akétí ajá létí kan o. Ìgbà yẹn ló lọ fọ̀kẹ́ pamọ́. Yorùbá ronú, ká sowọ́ papọ̀ ká lè lọ́wọ́. Tó ojúmọ̀ lẹ́tí mú mi láàárọ̀ ìdúpẹ́ òfọlọ́mọ bá mi ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dọ̀ ìrìnàmá pàṣẹ ilé ìgbésẹ̀ pèsè ilé o ìdúpẹ́ ìbọn ọlọ́run ọba àdáyé ọba ṣẹ̀dọ̀ mi àtọ́jà mi sílẹ̀ Yorùbá láàrin àwọn ọlọ́dún yìí. Ọmọ àmì ojúkọ́lé mọ̀ máa wò ó bọ̀ yìí ojúkọ́lé. Ó bàbá mi. Alábá kákìlọ̀ bá kiri ìdájí kùtùkùtù báyìí. Bàbá mi, èyí lẹ pé òun bá mi lójú kí n ná fẹ̀rẹ̀ ó dọ̀dọ̀ yìí bàbá mi torí mi mọ̀ pé àti bọ́lọ́kùnrin lórí tẹ̀ rí bàbá mi bàbá mi bò mí ti dáadáa lẹ yé. Kí ni wàá bá wà wọ̀? Bàbá mi ọ̀rọ̀ lùí náà mọ̀ ní bàbá mi. Àkọ́pẹ́ àwọn ọmọ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni gbogbo wa fàkà ẹ̀ láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti bá hàn ní bàbá mi. Bàbá mi ṣe bẹ́ẹ̀ ló ṣe lọ́dọ̀ tí náà sóun lẹ́yìn náà fọwọ́ sí láti lọ dupò ààrẹ bàbá mi. Ó bàbá mi. Ọ̀rọ̀ ńlá lọ sọ yìí. Nítorí ló kún ọ fẹ́. Òṣìṣẹ́ náà ti ní bẹ́ẹ̀. Tó nítorí ọwọ́ yẹn ní gbogbo ọmọ Yorùbá jẹ́ àǹfààní ọ̀rọ̀. Tó ààrẹ òkú tẹ́lẹ̀ Ìbàdàn yín náà ní olóyè Laji Abbas ìdáná ìdásíjú ìdáná ìdásígbó ìdáná wípé ìfẹ́já àfìkànṣó nítorí ìtẹ́sẹ̀ kí ni. Wọ́n gbójú lọ bàbá mi. Nítorí jáàmù láti bo Odùduwà. Bàbá mi láyé Odùduwà bó ló ti rí gan. Ojúkólé. Ó bàbá mi. Ńlá lọ fẹ́ kásọ̀ yìí o. Yóò bá lọ́gbà bá yóò kú mọ́ ayé bá di rúdurùdu èyí wọ́n bá lẹ́sẹ̀ pé Odùduwà. Àlọ́ ni Odùduwà ọ̀tẹ̀wọ̀n. Àlọ́ ni Odùduwà ọwọ́ láti ilẹ̀ Mẹ́kà ọmọ ilé Ifẹ̀. Ọbàtálá ni wọ́n ní kò wọ́n ṣe. Wọ́n fi ọ̀tẹ̀ òun àkùsí wọ́n fi lè lọ sí òde ìrìnàjò. Wọ́n fi Odùduwà akọ́wá gbà kóso Ojúkólé. Ó bàbá mi Ojúkólé. ló kún ọ fẹ́. Odùduwà sí lóòótọ́ ìdílò tí gbogbo wa ọmọ aládé tá a fi lọ́mọ Odùduwà gbogbo ọmọ òtù tá a fi lọ́mọ Odùduwà Ojúkólé. Ló kún ọ fẹ́. Àdìsáfò Odùduwà àdìsí náà ni Laji olùdá ó tẹ̀wọ̀n ó ti tẹ̀wọ̀n padà. Tó mo kí wa o mo tún kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa ń gbọ́ mi. Ẹ mà tún pàbọ̀ sórí ètò yìí ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Ògbétẹ́lẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Èrò wọn ni pé yóò lọ tó ní ọpẹ́lọpẹ́ ọkọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ èyí olóhùn òdòdó nínú kí òtí kí ọ̀rọ̀ níyàn kọ́ lọ sí i. Òní ni ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún 2023. Wọ́n ti mọ̀ pé sẹ́gun lé ní ọ̀rọ̀ níyàn ni wọ́n ní kọ́ lọ. Ojú tó lé. Ó bàbá mi. Ojú tó lé. Ọ̀rọ̀ mi. Léyìí tó ń jẹ́ wípé ó kù ọjọ́ kan péré ó kù ọ̀la ìlóbu ọ̀túnla lójú. Abbas wípé ó kù ọjọ́ méjì péré nínú ìlànà àgbékalẹ̀ tilẹ̀ Yorùbá. Ó kù ọjọ́ méjì péré tá a jáde tá a lọ di ìbò. Ó kù ọjọ́ méjì péré tàbí ká sọ pé ó kù wákàtí méjìdínláàádọ́ta 48 hours tá a jáde tá a lọ dìbò láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí ọmọ Yorùbá tó lọ fẹ́ ṣùgbọ́n gbogbo bó ṣe ran ọ̀rọ̀ níyàn tọwọ́ tán ọ̀rọ̀ níyàn sí. Mo wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa alátìlẹyìn mi pátá tí à ń bá wa bọ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ tá à ń là wá lọ́yẹ̀ tá a sì ń ta wá jí tá à ń jẹ́ ká mọ̀ nípa ìlàkàkà ilẹ̀ Yorùbá ní lásìkò tí a wà yìí tá à ń làkàkà pé bò nílẹ̀ Yorùbá ó ṣe bọ́ ní oko ẹrú tó ṣe pé a lẹ́ni nínú sà tá a fi ní mu kíkan
mo dúpẹ́ Ọlọ́run gbà wá tí ọ̀rọ̀ yé àwa tọ́rọ̀ ò tí ì yé náà ẹ sì máa bú wa ẹ bú wa èébú òṣó lára wa ṣe ń gbọ́ ẹ bú wa èébú òṣó lára wa ẹ mọ̀ pa wá la nìbàdàn ẹ bú wa èébú òṣó lára wa. Èébú wo lẹ fẹ́ bú ọmọ Ìbàdàn ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ sọ́mọ Ìbàdàn tí ó dùn Ìbàdàn torí pàwa gangan lọ̀rọ̀ àwa gangan lọ̀rọ̀ bó ṣe rí nù àkọ́kọ́ o ẹ jẹ́ ká fi yé wa yí pé kò sí nǹkan méjì tí à ń gbé lọ́wọ́ lásìkò yìí bí kò sí ká máa fi ìtàn ká máa fi ọ̀rọ̀ ká máa fi ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban ká máa fi ṣe àtìlẹ́yìn fún àwa náà rí ọ̀pọ̀lọpọ̀ ìfaranira ẹni ni tó ń bẹ nílùú torí ẹlòmíì kọ́ torí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ẹ rí i pé ó sọ̀rọ̀ léyìí tó ṣe pé ọkà gbogbo àgbáyé láyà ó sì sọ sí ààrẹ Muhammadu Buhari fúnra rẹ̀ jáde mo rò pé àyájọ́ bóyá jẹrin Muhammadu ó sì láti tọrọ àforíjì lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní káwọn èèyàn lọ dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ rí i pé nígbà tá a lè pètè tó jáde tá a tó kò bò wípé kí ló dé gbogbo ayé pátápátá ààrẹ tí bá ń bẹ lórí àpèrè yóò máa ṣe àtìlẹ́yìn yóò sì máa lọ síbi ìpolongo fún ẹni tí ó fẹ́ jẹ ààrẹ ọwọ́ ajókòó kalẹ̀ ní Àbújá lórí kílè nù kó tó ẹsẹ̀ wá jáde kó tó lọ bí àwọn ìpolongo wọ́n jọ lọ Sókótó náà ó sì wà ní Èkó lánàá àrọ̀ lóore ìran Yorùbá jẹ́ ìran tó mọ̀ọ́re a sì kọ́ aláìmoore Ọlọ́run bá fún rẹ̀ gán kọ́ aláìmoore torí náà adọ́pọ̀lọpọ̀ ìfaranira tó ń wáyé nípa ọ̀rọ̀ owó àti ọ̀rọ̀ epo ilé tó ti da ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà rú tó sì ti dẹnu ẹ̀ kọlẹ̀ apò orílẹ̀-èdè tí àìtí ṣẹlẹ́yàmẹ̀yà ni ààrẹ Muhammadu Buhari yóò ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ àti Emefiele wọ́n ti kọ̀wé fipò wọn lẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè táwa wà yìí á kú bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tiwa láwọn orílẹ̀-èdè tí ó lajú láyé Emefiele yóò ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ kódà yóò ti máa jẹ́ ẹjọ́ lọ́wọ́ torí pé ìlànà tán láwọn gbé wá ìlànà tó ti kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìgbéléwọ̀n owó àti ìdẹnukọlé okòwò ẹ bá ń bi àwọn èèyàn pé ṣé láàrin ìgbà tí Emefiele ṣe gbogbo tó ṣe ọrọ̀ ajé Nàìjíríà búrẹ́kẹ́ ni àbọ̀dẹnukọlẹ̀ olówó gbà ọrọ̀ ajé ọ̀lọ́ àwọn èèyàn fẹ́ lọ jà wọn òróró bẹ́ẹ̀ bá fẹ́ gba 5,000 ládùúgbò tèmi 1,000 lẹ́ẹ̀fì lé ẹ bá fẹ́ gba 10,000 naira 2,000 naira lẹ́ẹ̀fì lé ẹ bá gbà pé 20,000 lọ́ọ́ gbà 4,000 ló fi lé bámbámbámbám ní ibi tí wọ́n bá ọrọ̀ ajé ìyẹn ló jẹ́ pé tẹ́yìn ọba gba bíi 100,000 20,000 naira kọ́ ni yóò fi lé báwọn 20,000 naira ni yóò fi lé bá fẹ́ gba 100,000 ibi tí Nàìjíríà tó bá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ gba 100,000 naira 1,000 naira láàfin lé kò dẹ̀rọ wá lójú ẹ wo láti 1,000 naira lọ sí kínní mo rò pé epo ti tán nù epo ti tán àmọ́ tó múná wá láti àná àárín iná yẹn lò ló fi jẹ́ pé kínní là ń lò jẹnẹrétọ̀ ni à ń lò iná wa ó ní fọ́ọ̀tì láti àná ọlọ́mọba ni wọ́n ti bá wa ṣe ní òní ẹ̀ní bínú ni epo náà la fi ń pọ́ǹpù omi fún àwọn èèyàn tí ń bẹ ní àdúgbò torí ọlọ́run kádàrá pé bọ́ọ̀ tọ̀dọ̀ mi nìkan náà ni torí àwọn èèyàn rí mu ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn gbẹ́ kò ṣe dáadáa òun lọ́wọ́ á jẹ́ pé èrò máa ń pọ̀ lórí rẹ̀ so afẹ́ akọ̀ á pọ́ǹpù omi fún àwọn èèyàn ní àdúgbò èyí ló sì fà irú àdánìṣẹ́ méjì láti pọ́ǹpù omi yẹn nídàájí àti ti jí pọ́ǹpù omi fún àwọn èèyàn ara ibi tí a dára wa nù la fi ń pe àwọn ìjọba wa SA2 kí omi ẹ̀rọ kó lè yọ èmi náà ń kópa tèmi níwọ̀nba bí Ọlọ́run ṣe fún mi ní agbára mọ́ kópa tèmi níwọ̀nba bí Ọlọ́run ṣe fún mi ní agbára mọ́ láti lè jẹ́ pé kí omi kó sùn àwọn èèyàn bọ̀ káwọn èèyàn rí omi mu tọ́lọ́pọ̀lọpọ̀ bàtà àwa fi dé a rí pé kànga ni àwọn èèyàn ń pọn kànga ọ̀pọ̀lọpọ̀ yìí náà sì ní oríṣiríṣi ìdòrò làwọn èèyàn kì í bọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí a tó lọ síbẹ̀ wọ́n tó pàápàá àsìkò bíi àsìkò ẹ̀rùn ọ̀gbẹlẹ̀ báyìí tó fà náà
àwa níbínú àwa gbà wá bí a ṣe mọ báyìí nígbà Ọlọ́run ló tiẹ̀ ní ká ní power bank inú àwọn music títí mọ́ dùn bá ń pè kọ̀tán ẹni ò sí náà ẹni ò sí gbà nínú àdúgbò táwa ti ń gbádùn náà ọ̀kan làwa jẹ́ níbí àwa máa ń gbádùn náà dáadáa ní ọ̀dọ̀ wa ní ibi. ìwà àjàká máa san àjàká ló mọ̀ ọ́ san ọ̀yọ́ yarí o wọn lọ gbèsè tó wá ogun wọn fi fọ́. àwa adúpẹ́ pàápàá fún àwa ọmọ Yorùbá káàkiri tìbútòrò àgbáyé lórí oríṣiríṣi ìkọlù àti ìfaraninilára tí wọ́n ṣe fún wa àti fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a lè wí pé ìpàdé ń pa ó ṣe lásán ara ni ó fi ń san o ara ló fi ń san Tinubu ti wá di igi ńlá o torí wípé bíṣọ̀gbọ́n oyin ń pàràbà tó ń fàrókò ya bíi ti igi ńlá kọ́ aṣíwájú Bọ́lá Ahmed ti di igi ńlá ṣàgbọ́n oyin tó ń pàràbà tó ń fàrókò ya kò lè rí ti igi ńlá aṣíwájú Bọ́lá Ahmed kò lè rí fi ṣe nǹkan kan kò lè rí fi ṣe nǹkan kan àwa Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ ká ronú wa ẹ jẹ́ ká ronú wa orí àwo tá a fi wọlé ní Yorùbá ronú tí Ààrẹ òpìtàn tí Laji Abbas ṣe fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ẹ gbọ́ tí a fi wọlé o àṣé àwa náà kópa tiwa o láti jẹ́ ká mọ ibi tílẹ̀ Yorùbá ti ń bọ̀ ó ti wà lórí YouTube Yorùbá ronú ó sì wà ní orí Facebook pẹ̀lú tẹ́ bá sì fẹ́ gba ọ́díò rẹ̀ ẹ lè kàn sí mi lórí WhatsApp pẹ̀lú. gẹ́gẹ́ báwa náà ṣe wá mọ̀ pé ọ̀la ló bo ọ̀túnla lójú ọjọ́ sátidé ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 tá a wà iná ni látúyáyá lálọ́ di ìbò ààrẹ láti ṣe àtìlẹ́yìn wa fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan tí a bá gbàgbé nígbà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe àtìlẹ́yìn láti gbé Buhari dé orí àpèrè ìbò tá a kọ́kọ́ dì ṣe é gbàgbé pé òrúbèbè ló fẹ́ da ìbò nígbà náà ìbò ni wọ́n ti rí pé ibi tọ́rọ̀ ń lọ Buhari ti wọlé wọ́n fẹ́ da ìbò pé kí wọ́n má bàa lè ka èrò kí ni ète tí wọ́n ṣe ni pé tí wọ́n bá fi lè dàrú kí ni ó gba ìjọba ológun ó gbàjọba tólógun bá dẹ̀ gbàjọba Haúsá àti Ìgbò ni wọ́n wà ní system pé kólógun ó gba ìjọba ó tẹ́ wọn lọ́rùn gbà náà ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe nítorí ó yà ní lẹ́nu ni wípé ìgbésẹ̀ tí òrúbèbí gbé tó nípọn tó bá wọn ìjọba Nàìjíríà ò fi ìyà kan báyìí jẹ òrúbèbè tí gbogbo ayé sì rí tó sì jẹ́ nǹkan ìtìjú bóyá bẹ́ẹ̀ nìkan bá sì dáná kékeré kan ẹlẹ́ni wọn lọ yẹgi fún ẹni wọn lọ pa tàbá tó wà wò lásìkò yìí Emefiele Ìgbò náà tó ní òun náà tún gbé ìgbésẹ̀ tó lè dàrú wípé akaba bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ológun ọba jáde pé àwọn ọgbà ìjọba o tẹ bá ń wò Kóìkì láti àná gbogbo òròyìn ibú ní gbé nípa Nàìjíríà ológun ọgbà ìjọba o ológun ó ṣe o kí lù ọ́ sáà dàrú àwọn inú mi sì dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́mẹ̀ntì lórí péjì ẹ̀ wọ́n bi léèrè pé ṣé níbi táwọn ìran rẹ̀ wà Kóìkì Ìgbò níyà rẹ̀ bóò lẹ ṣe rò pé yóò ṣe nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹ wo ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun tí àwọn Biafra bá gbé orí péjì ẹ̀ lẹ́ẹ̀tì rí àwọn tẹ́ láwọn ń bá wa ṣe nu wọ́n ń bá yí tẹ́ láwọn fẹ́ gba Yorùbá nation wọ́n ń bá Ìgbò ṣe ẹ wo ọdún tí mo ti ń pariwo fún wa pé Ìgbò yìí ṣe èèyàn sáwa náà wá rí báyìí àkọ́kọ́ ẹja lọ sí military power wọ́n ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní ló wà communication ọwọ́ wọn ló wà tó bá dìrín sí bẹ́ẹ̀ tó bá lọ́yà o gbogbo fóònù gbogbo íńtánẹ́ẹ̀tì ò kọ́ mọ́ ṣiṣẹ́ kò sí tá a fẹ́ sí owó wa mọ́nì wa owó wa ọwọ́ Ìgbò ló wà àti Fúlàní bóde wa àákọjá wọlé ni o ẹ wo mi immigration wọ́n ń gba àwọn èèyàn lọ́wọ́ àwọn gómìnà wa àní tí wọ́n ti ta àgbọ̀n kankan nílẹ̀ Yorùbá wọ́n ló ti close wọ́n sì ń gba èèyàn lọ́wọ́ ní north mo máa ń sọ kèésì nǹkan míì tí ń fìyà jẹ wá aláwọn olórí tiwa ńlẹ̀ Yorùbá ni èyí tí Tinubu fẹ́ fi lọ́nu wọ́n ń gba àwọn èèyàn lọ́wọ́ ṣẹ́wárí ṣòro tá a ní ni wípé
tí wọ́n bá tún fún wa ní slot àwọn èèyàn tí wọ́n máa ń tà á. tí wọ́n bá tún ní iye slot báyìí làwọn èèyàn wọ́n tà. ìlà fi ń sọ pé ká padà sí regional system tí Tinubu bá débẹ̀. nígbà bá padà sí regional system ẹ̀ bá gbé èèyàn 10 million sílé iṣẹ́ ní nọ́ọ̀tì lálálálá àwọn ọ̀bá àsìgbè èèyàn 5 sílé iṣẹ́. ṣùgbọ́n tó jẹ́ ti gbogbo wa nígbà tẹ́ ẹ bá gba èèyàn pọ̀ lọ́dọ̀ oníjọ̀dọ̀ wa lọ. a bá fẹ́ gba èèyàn 1000 sílé iṣẹ́ ẹgbẹ̀rún kan sílé iṣẹ́ ẹ máa gba bíi 50 nísàlẹ̀ ẹ gba 50 nìkan èyí ó kó gbò yókù. kí ni sì ń fìyà jẹ wá ìjọ wo làwọn gómìnà wa jáde sọ̀rọ̀ lórí eléyìí. ìjọ wọn jáde sọ̀rọ̀ Tinubu náà ni ó sì sọ̀rọ̀ àbí ṣé Tinubu ni sẹ́nétọ̀ Tinubu ni gómìnà Tinubu ni federal rep Tinubu ni mínísítà. Yorùbá sì ní làákàyè ìtàsíwájú Bọ́lá Ahmed Tinubu ń ṣe iye Yorùbá ní bọ́wọ́ ọmọdé ò bá tí ì tè kú dà kò gbọ́dọ̀ béèrè ikú tó pa bàbá rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ da wọn ò fi pa. gbogbo ìgbà kí ẹ ṣe pé Tinubu ò rí gbogbo tí ń lẹ́lẹ̀ Yorùbá nígbà tọ́jà Kẹsàn-án jóná lọ́yọ̀ọ́ àyàn sọ̀rọ̀ Tinubu kò ṣe kí ni kò fún wọn lọ́wọ́ ń bẹ̀ yọ́ pariwo pé òun fún wọn lọ́wọ́ yọ́ pariwo ni ẹ mà pọ́gọ̀. ṣé Aláàfin jáde sọ pé tó Tinubu ò fún mi lówó àbí skimẹ̀ ló jáde sọ̀rọ̀ pé Tinubu ò fún wọn lówó ń gba ọjà Kẹsàn-án jóná. Tinubu gbẹ́jù yìí lọ àwọn indirect ń bẹ lágbájá lọ fún wọn lówó yóò sì ti yéèyàn pé ẹni tó mówó wá yìí ni ara wa ni Tinubu ló ní kó wá fún wa. ṣùgbọ́n ó ṣe ẹja gbẹ̀yìn tì èyí tó wà lójú wa èyí tó wà lọ́kàn wa ni pé bóò lágbára ó sì padà sọ́dọ̀ wa. agbára tó bá bọ́ sọ́dọ̀ wa bóò láà ṣe rí ìlò tá a sì lù dáadáa. kí Tinubu tún wá mọ́ sówó ni ò ní sọ́lá ni ò ní séyìí ni ò ní Tinubu fẹ́ kó aṣọ èyí tó ní nǹkan olùsílẹ̀ sọ pé wọ́n jáde sàárẹ̀ Nàìjíríà tó olùsílẹ̀ ló wọ́n jáde sí kò sí tí níjọ́ wọ́n ti ń pariwo àwọn Àtíkù ti sọ ní ìsìnkú tó ń padà bọ̀ olóhùn ọ̀wà tó ta rìfẹ́nárì Kaduna ti Warri àti Port Harcourt tó ń bọ̀ wá sínú níbi táwọn Tinubu ti ń kọ́ ètì wọn rìfẹ́nárì tí wọ́n gbé sẹ́kọ̀ọ́ Dangote rìfẹ́nárì tí wọ́n gbé sẹ́kọ̀ọ́ òun ló tóbi jù keje lágbàáyé epo tí wọ́n mọ̀ jáde ńbẹ̀ tó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tán yóò tó ṣe kí ni o yóò tó gba Áfíríkà lò. tí Àtíkù bá dé ọ̀rọ̀ ọ̀nà tí ò dáa bẹ́ẹ̀ bá lọ́rọ̀ ṣé Tinubu ní federal government ṣe bí Tinubu fẹ́ ṣe iná gbígbà tí Ọbásanjọ́ yarí kò gbọ́dọ̀ ṣe o rí nǹkan iná tí ó fò náà ní ìpínlẹ̀ Ògùn ni o iná tí wọ́n bá ṣe lẹ́kọ̀ọ́ yóò tó ìpínlẹ̀ Ògùn àti Èkó lò tágbára ẹ̀ bá ti ń lọ sí ó lè wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí kò gbọ́dọ̀ ṣe o ẹ̀wù bí tá a bára wa lónìí níbo náà láwa padà sí báyìí ìwé náà láà padà sí ṣe bí mẹkálò àwọn jẹnẹrétọ̀ gbàgbà ká ní kó wọlé sí bá ti kù ní ẹ̀sìn nínú ọ̀dà ẹ̀ tó fẹ́ ṣe ààrẹ nu ní kó jẹnẹrétọ̀ ńláńláńlá wọlé olólè láńsẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀sìn ní Nàìjíríà ọ̀dà ìdínú. ẹlẹ́ẹ̀kejì tó tún wá jẹ́ pàpàǹbarì nípa ti Òbí ẹjẹ́ fi kankan yìí mo sọ mo lóbi ò níbì kankan lọ Òbí ò níbì kankan lọ aṣọ àgbàpọ̀lọpọ̀ èèyàn rò pé bóyá eré là ń ṣe ẹjá wo kínní yìí. INEC ti gbé kínní jáde fún àwọn tí wọ́n fẹ́ du àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo àwọn party agent àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú tí ó wà ní polling booth kọ̀ọ̀kan níbi àpótí ìbò kọ̀ọ̀kan polling unit wọ́n jẹ́ 1,500,000 tí INEC tó ṣe ìwé ìdánimọ̀ jáde gbogbo polling unit tá a wá ní tó ṣe pé a fẹ́ lò tí ó ṣiṣẹ́ lọ́jọ́ náà ó jẹ́
176,974 176,974 ẹgbẹ́ òṣèlú NPP 23,460 ní agent táwọn ní. Peter Obi Labour Party àwọn ní 41,234 21,234 ní àwọn ní. PDP àti APC àwọn ní wọ́n ní pé 176,974 176,974 ní àwọn ní. Ẹ wá já wo àwọn ẹgbẹ́ òṣèlú PDP àti APC la fi mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ dìbò nù. Ẹ wá já wá lọ yọ ti Peter Obi kú òbò sọ pé Peter Obi ò níbò fẹ́ wá dá wàhálà alẹ̀ ni. Ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀ sọ obedient ìgbìkẹ́ ẹ jẹ́ kó rí yín ó pé àwa sọ fún yín 176,974 minus 41,234. Àwọn party agent tí ó kù tí Peter Obi ò ní Labour parties 137,740 party agent tí wọn ò ní 135,740 kí ni party agent tí Labour Party ò ní. Labour Party ò ní bòódì. Mo sì ń sọ ẹ́ rí pé mo ti ń sọ mo ní nǹkan méjì ni ó ṣẹlẹ̀. Yálà kí Labour Party kí Peter Obi ó kéde lọ́la pé káwọn èèyàn lọ dìbò fún Àtíkù, ṣùgbọ́n tí wọ́n bá wò ó pé ó lè ba kárí àwọn jẹ́, wọ́n lè ṣe lábẹ́nú tí wọ́n gbọ́dá o ẹ lọ dìbò fún Àtíkù kí wọ́n má kéde ibẹ̀ tí wọ́n kéde lábẹ́nú tí wọ́n ò ní kéde sí gbangba. Káwa náà bá lè mọ̀ polling unit 135,740 ní Labour Party obedience yín tí ò ti ní aṣojú. APC ní tiwọn pé PDP ní tiwọn pé kí ni wọ́n fi ṣe? Wọ́n fẹ́ fi dá wàhálà alẹ̀. Ìní Wike gbogbo èyí làwa mọ̀. Èmi sì ń sọ ti pẹ́ pé Peter Obi ò ní bòódì. Ẹni tí ó bá tiẹ̀ dìbò gọ́vnà mélòó ló ní? Sẹ́nétọ̀ mélòó ló ní? Rẹ́ẹ̀pù mélòó ló ní? Kò ní kankan. Kò ní federal rep, kò ní sẹ́nétọ̀, kò dẹ̀ ní gọ́vnà. A sì fẹ́ dìbò kábà lè mọ̀ yí pé ó ti lulẹ̀. Ìlàwà náà rí un. 176,974 ní party agent ti APC àti PDP wọ́n ní tiwọn tó pé pérépé. Peter Obi ó ní 41,234. Party agent ti Peter Obi wá kù 135,740 sẹ́gbẹ́ òṣèlú nù. A sì ń wí nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbáwá Adébánjọ Ìbà Gani Adam kí lorúkọ ẹ̀ bàbá wọn Báṣẹjọ́, ṣùgbọ́n gbogbo àwọn wọ̀nyí àti Ìbà Gani Adam àtàlù Adébánjọ àti bàbá wọn Báṣẹjọ́ PDP ni wọ́n. Kì í sì ṣe láìfí kí èèyàn jẹ́ olóṣèlú àmọ́ ẹ má fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ni. PDP ni wọ́n, ẹ má fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ni. Peter Obi tí wọ́n láwọn endorse nìyẹn o. Ẹ wo nǹkan àbí èmi kúkọ́ la INEC tó gbé jáde. Ẹ bá sì mọ̀ pé ẹni tí tó yàtọ̀ sí tèmi gbé jáde kárí. Torí àwa náà múra lẹ́dẹ̀ yín ni. Bẹ́yìn náà ò ṣe sùn làwa náà ò ṣe sùn. Ó rún ọ̀kan wá o. Kódà bó rún ọ̀bà kún wà á máa kí rọ́ọ̀bù bojú. Àwa náà ò sùn bẹ́ẹ̀ ṣe ń gbé wá là ń gbé tẹ̀lé yín. Ẹlẹ́ẹ̀kejì mo fi fídíò kan hàn wá ní àná. Ẹ já wo fídíò tọ́lọ́mbà tó ní kí n rí ń bì. Ṣé mo ti gbé fídíò síbí ìsà? Ẹ̀rọ pé mo ti gbé bí o. Ẹ̀yìn tí gbé síbí o, ó sì dùn mí. Ó fẹ́ dùn mí. Ó ṣe bíi pé ìṣèdùn mí. Ó máa dùn mí díẹ̀ o. Fídíò ọmọbìnrin ara àwọn party agent ara àwọn tẹ́ fẹ́ ṣiṣẹ́ fún Peter Obi tọ́lá àwọn ò tí ì rí owó kankan o. Àwọn ò rí owó táwọn ò fi lọ o.
wọn ò gbówó lẹ̀ fún wọn, wọ́n gba mọ́tò, wọn ó ṣe gbá, wọn ó ṣàwò, wọn ò gbówó lẹ̀ tí ìyẹn náà fara ya. èyí tó jẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n gba ilé ẹjọ́ lọ, àwọn Ìgbò lọ ilé ẹjọ́, Labour Party àwọn Ìgbò náà wọ́n dá wípé kí INEC kó má gba mọ́tò lọ́dọ̀ MC Olúọmọ. MC Olúọmọ kọ́ ló ní mọ́tò, ẹgbẹ́ ni. MC Olúọmọ kọ́ ló ní mọ́tò. Lagos State ní BRT ṣé kí wọ́n má gbà ń bẹ̀ náà. àwọn ẹgbẹ́ onímọ́tò látijọ́ tá a ti mọ̀ táyé ti dáyé, àwọn ni INEC máa ń lò. tó bá ti di jọ́ọ̀bù gbogbo state tẹ́ bá wà, ẹ mọ̀ rí i pé mọ́tò dánfò gbòòrò, àwọn ọkọ̀ akẹ́rù gbòòrò, àwọn akérò gbòòrò jàre, àwọn ọkọ̀ akérò gbòòrò ìní INEC ń lò. wọ́n sì ti lọ bá chairman wọn, àsìkò tá gbogbo owó ni wọ́n ti gbé fún INEC, àsìkò táwọn náà ó sì rówó tiwọn nu. ọ̀dà o, a fẹ́ ṣiṣẹ́ o, gbogbo ọkọ̀ tá a fẹ́ lò, iye ọkọ̀ báyìí là á lò, wọ́n sì jọ di dúnàdúrà. ọ̀dà o, 500 million lágbà o. nígbà wọn bá dẹ̀ sí bóyá àwọn mọ́tò tí wọ́n bá lò 20,000 wọ́n sọ fún wọn, 30,000 wọ́n sọ fún wọn, wọ́n ra epo, ẹ̀mọ̀ pé wọn ò ní ṣiṣẹ́ kankan lọ́jọ́ náà, ìyẹn wọ́n ò fi ṣiṣẹ́, wọ́n ra epo, wọ́n ó sì dúró tẹ́ bá ti gbá àwọn èèyàn wá, wọ́n ó dúró títí tí wọ́n ó fi máa lọ. àbí èmi ìbẹ̀ tẹ́ bá dẹ̀ ti gbé wọn wá, wọ́n á gbé mọ́tò kún bẹ́ẹ̀, wọ́n lọ páàkì padà. tó bá tásìkò tí wọ́n wà fẹ́ gbé kó àwọn òṣìṣẹ́ lọ, wọ́n ó tó padà wá. ibi tí ó bá ti sí ètò, gbogbo ètò yìí wọ́n sì ti máa ṣe é lẹ̀ láàrin oṣù kan sígbà náà ni, kódà ó lè jù bẹ́ẹ̀ lọ. tọ́pọ̀ ó ti balẹ̀, wọ́n ti mọ iye mọ́tò tí ó wà, gbogbo mọ́tò tí wọ́n bá lò wọ́n ti sọ fún wọn, ẹ lọ sáfíìsì ẹ o, ẹ lọ wo táyà rẹ̀, kọ́mọ̀dé yìí pé kò ní lè ṣiṣẹ́, gbogbo ẹ̀ wọ́n ti ṣe. torí pé ìjọba àpapọ̀ ò ní ọkọ̀, INEC ò ní ọkọ̀ tó gbogbo polling unit tá a la ẹjẹ tó gbé àwòrán yẹn jáde, polling unit tá a ní, àwọn polling unit wa tá a ní ó pọ̀. polling unit wa tá a ní ó jẹ́ 176,974 176,974 tá a ti dìbò ní. àwọn kan bẹ tí wọ́n wọ́gi lé o, àwọn tá a ti di ìbò nu. so ibo ni INEC ti wá fẹ́ rí ọkọ̀ 176,000. ẹ wá já àwò tá a bá wá wo polling unit ń bẹ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. ìdínú tí wọ́n fi wá kàn sí àwọn, wọn ò lè wá bèmí nísìn bí n bá lọ́kọ̀ ìfọkọ̀ mi kérò, wọn ò lè wá bá wọn ò sì lè lọ bá àwọn olóṣèlú, wọn lọ bá. lóòótọ́ àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ wọ́n máa ń ṣòṣèlú, àmọ́ ìyẹn òun ò sọ yí pé kí wọ́n má gbé iṣẹ́ fún wọn. tẹ́ ẹ bá dọ̀sùn, ẹgbẹ́ ọlọ́kọ̀ ni wọ́n lò. bẹ́ẹ̀ bá dé Èkìtì, ẹgbẹ́ ọlọ́kọ̀. bẹ́ẹ̀ dé Kaduna, bẹ́ẹ̀ dé Port Harcourt, bẹ́ẹ̀ dé Kaduna, bẹ́ẹ̀ dé Gombe, bí wọ́n ṣe lónà. tọ́lọ́rọ̀ ìyọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà wọn ń gbé, ṣé wọ́n ẹ̀sẹ̀ ń gba kí lọ́dọ̀. ṣùgbọ́n tó wà lè ṣẹlẹ̀ ní pé a rí i pé faction pé méjì. park manager ìní lábẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Èkó, MC Olúọmọ. àwọn NRUT àbí nǹkan wọ́n sì wà, bó ṣe pé wọn ò búrẹ́kẹ́. àwọn ẹgbẹ́ onímọ́tò míì náà ń bẹ. tọ́kàn bá balẹ̀ pé ṣé wọ́n àwọn ẹgbẹ́ onímọ́tò míì ṣé wọ́n ò rí ń bẹ̀, kò sí láì fi ń bẹ̀. ṣùgbọ́n kí wá ṣe àwọn ọkọ̀ tó ṣe pé àwọn Ìgbò nílé Èkó ni wọ́n sọ pé àwọn ìyún ní wàhálà lè ṣẹlẹ̀ tá à ní gbà. tọ́lá àwọn Ìgbò náà láwọn ọkọ̀ oríṣiríṣi tẹ́ fi máa ń ná interstate, tẹ́ bá fẹ́ wá gbérù wá látẹ̀yìn làwọn wà sọ pé rárá, ẹ bọ́ wájú wa kẹ́ ẹ gbà kúùkù lẹ́nu. torí pé bá a ṣe gbọ́n lé ọkọ̀ la gbọ́n lé àlè. torí náà ẹni ká mọ̀, ṣùgbọ́n tiwa ni pé àwa Yorùbá ẹ jẹ́ ká ronú wa, ẹ jẹ́ ká ronú wa lórí gbogbo tí a bá ń ṣe. gbogbo ète wọn tí wọ́n ń ṣe làwa ń rí, la sì ń fọkàn tẹ̀lé wọn. ojúṣe àwa ọmọ Yorùbá sì ni láti dúró ṣinṣin fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lásìkò tá a wà ẹ́. ẹ jẹ́ ká lo jíngù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódòdẹ. ẹ jẹ́ ká lo jíngù ká gbọ́. Nàìjíríà.
Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. Aláyà lórí ìbòdó ńlá àkàrà wòǹgbà ló kágbẹ́ kó gìrì. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni orí ṣàdá láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àṣeyọrí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Sẹ́nitọ́ Kashim Shettima lórílẹ̀-èdè Nàìjíríà. Ó kojú ohun àtẹrẹ ránmọ́ránmọ́ wò ká tó rí. Tinubu ló lè ṣe é, òun ló kàn. Ẹ fìbò sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé tó ń bọ̀ yìí, ọjọ́ 15 oṣù kejì, February 25. Ibi àmì ìgbálẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní kẹ́ ẹ máa tẹ̀ sí. Tó bá dọjọ́ 11 oṣù kẹta, March 11, ẹ dìbò fún Sẹ́nitọ́ Teslim Kọ́láwọlé Fọlárìn. Kẹ́tọ́ àbò ìpínlẹ̀ Ọ̀yọ́ lè jíǹde kídẹ̀kùn bá tẹrú tọmọ. Aṣíwájú ló kàn, fẹ̀sì ló kàn, àwa ló kàn, ẹ̀yin ló kàn, Yorùbá ló kàn. APC Naija for Parts ló ń kéde. mo rò pé ẹni yìí tó ń pera rẹ̀ ní Kúnlé Kòsọ́kọ́ kì í ṣe dandan ni kó o wá darapọ̀ má wá ń bì. Agbóòtán Yorùbá, àwọn ọlọ́pọlọ, àwọn onílàákàyè, àwọn tó rí wọn pé tí wọ́n ń ṣe amukun mẹ́kọ, àwọn làtijọ́ ń bá bọ̀ látọdún 13. Ìwọ̀sìkọ́ kẹ́ orí burúkú rẹ kó kúrò nínú péjì yìí. Kìí ṣe èèwọ̀ kọ́, ìwọ náà lè lọ ṣe ètò lọ sọ tó bá wù ọ́ lọ́dọ̀ tiwa. Ọ̀dà bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀bá sàárẹ̀ ta lọ fẹ́ kó sàárẹ̀ o. Sátìkù ni ó ṣe ọ́ láǹfààní o. Oore kí ló ní gẹ̀gẹ́ so nípa àbí Peter Obi. Bẹ́ẹ̀ lómìn wọ́n máa jẹ́ orúkọ Yorùbá, wọ́n máa sì sọ̀rọ̀ dáradára nípa ilẹ̀ Yorùbá. Èrú kí ni àǹfààní tó o ṣe? Ó lè má jẹ́ Kòsọ́kọ́, báwọn Ìgbò náà máa ń lo orúkọ ẹ̀tẹ̀lẹ̀ gbogbo tó ń kọ náà. Ìgbò náà máa ń lo orúkọ Yorùbá. Ìgbò náà máa ń lo orúkọ Yorùbá. Kì í ṣe dandan péèjì Ìtàn Yorùbá lélẹ̀. Ìtọ́ bá dẹ̀ wo kálukú ẹ̀yìn náà bá ń ṣe ti ẹ lọ́mọ. Níjọ́ tẹ́ ẹ ti ń ṣe àtakò lórí ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ìpátẹ́ ń pa òsè kí ló fi ń san, ara ló fi ń san. So kì í ṣe dandan rárá. So Àtíkù, Tinubu àti Obi olè ni wọ́n. Tẹ́ ẹ bá sì wọ ẹ tí ń sọ̀rọ̀ ẹ̀ ẹni kò náà jáde kọ́ wá sọ kí nípa rẹ, kí nípa bàbá rẹ, kí nípa rẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kájọ irú wọn ẹ má jẹ́ wọn dá tá à ń ṣe kọ́mẹ́ǹtì irú ẹ̀ mo tẹ̀ ti blọ́ọ̀kì wíri ẹ̀ dànù. Kọ́mẹ́ǹtì irú ẹ̀ kọ́ ni ó dà wá láàmú. Ìbò kù ọjọ́ kan péré tá a dìbò tó ní rorí wa. Ìbẹ́ ń sọ fún wa àgbà Yorùbá nation now àgbà ní ọjọ́ kìíní àgbà lọ́dún tó lọ sáà ti gbà sórí èyí ni ká jókòó sí. Tá bá wá fọwọ́ lẹ́rán tá a dìbò tá a ti kú bá wá wọlé àtúwá ẹ̀sẹ̀ wa máa pè Fúlàní láti kú. Àtíkù èsì Fúlàní lọ́dọ̀ wọn nísìn. Àtíkù èsì Fúlàní lọ́dọ̀ wọn. So kájọ àwa tó rí wá pé là ń bá sọ̀rọ̀ àbáwọn amukun mẹ́kọ èèyàn sọ̀rọ̀ ẹ má bínú ẹ rí i pé àárẹ̀ ò pé ìtàn mi ì búyàn mi ì sì ṣépèlé èèyàn ṣùgbọ́n n tá à ń ṣe káwọn kan wọ́n mọ̀ wá forí burúkú wọ́n mọ̀ gbé wá bí ẹ padà síbi tẹ́ ti ń sòsì yín ni ẹ máa lọ. Agbo àwọn onílà Ìtàn Yorùbá ni a pe ètò yìí. Ká sì adúró lórí ẹni tí a gbé ètò ilé lórí ni Ìtàn Yorùbá lápètò. Àwa lè wà láyé àwa lè lọ lọ́dún 10 lógún ọdún sẹ́yìn ìtàn sọ nípa ń tà ń ṣe lónìí. Kò sí tó gbọ́dọ̀ jẹ́ wá lógún ju ilẹ̀ Yorùbá lọ. Ẹ̀ ń sọ̀rọ̀ à ń pariwo ọ̀dà sẹ́bò ní wáyé lọ́tọ̀ọ̀la. Ìjà ọkọ̀ bìrà wa ó ń làákàyè obìnra rẹ̀. Ìbò ní wáyé lọ́tọ̀ọ̀la. Alágbà Yorùbá nation à ń parí Yorùbá nation. Ojú ìjàdá ńlá sátárì. Ojú ìjàdá ńlá sá. Wọn ò lẹ́pọ̀lọpọ̀ èyí tẹ́tí láwọn lọ ń sàtìkú fúnra wọn. Yorùbá ò tí ìdójú ogun tẹ́tí ń ságun. Ṣùgbọ́n ká dẹ̀ wo ìlànà èyí tó a lè lò. Omi làátẹ̀ ká tó tẹyàn rìn ilé tá à ń pariwo fún wa pé omi làátẹ̀ ká tó tẹyàn rìn ilé à ń pariwo. Kìí pé ká kàn ṣàdédé máa ṣe ètò bóyá kàn ń sọ̀rọ̀ bí kò sí pé tí ó mú lọ síwájú bálẹ̀ Yorùbá. Kì í dẹ̀ sí dandan ẹni tí ò bá tẹ́ lọ́rùn má wulẹ̀ wá sórí péèjì agbègbè Facebook tá a wà àti YouTube
àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ tí ń ṣe program rẹpẹtẹ lórí ẹ̀ yálà lédè Yorùbá lédè òyìnbó àtàwọn tí èso ọmọ Nàìjíríà ó lè lọ́ máa wò ó bá ṣe pé kọ́mẹ́dì lọ fẹ́ wò Àfàsúnà kọ́mẹ́dì bẹ́ẹ̀ ọ̀rẹ́rìn ọ̀tàkìtì bàbá alárìíyá ń bẹ́ẹ̀ bàbá kàmọ́ ń bẹ́ẹ̀ bàbá aládùn òbàdàn ń bẹ́ẹ̀ Abíọ́lá ń bẹ́ẹ̀ ọ̀rẹ́rìn ọ̀tàkìtì ṣùgbọ́n lẹ́yìn ilé ẹ̀kọ́ lélẹ́yìn ilé ẹ̀kọ́ gbogbogbò sí ni àwọn ọmọ Yorùbá tó rí wọn pé là ń bá sọ̀rọ̀ pé ká dìbò wa kátúyáyá ó tiẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ tá a ní ni pé gbogbo ilẹ̀ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ní intanasi ní tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ète 22 states ilẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed ti ní ká tó dìbò 22 states ìlò ti ní out of 36 tó dájú ní o kò tó wá máwọn míì tí ó tó kún ìdí tá fi ń gbógun ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nù tá fi ń lo oríṣiríṣi ète àwọn kan kàn wá tẹ́ bá lọ wò wọ́n dáadáa ẹnìkan tó àṣírí wọn ọlọ́pọ̀lọpọ̀ àwọn tí ń lo ọkọ̀ Yorùbá ó ní ẹ̀kan sọ yí pé send account number rẹ ó nígbà tẹ́ ẹ̀ bá rí lẹ́mọ̀ rí Chukwuma wọ́n lórúkọ Yorùbá wọ́n fi máa sọ̀rọ̀ takólẹ̀ Yorùbá nígbà wọn wá fẹ́ mú wọn ẹ̀pẹ́ yíbo sì fẹ́ràn owó my brother may na send me your account number may I give you something nígbà tí ó send okọ̀ báyìí Yorùbá ní okọ̀ Yorùbá ló ń lò lórí Facebook tó yọ send okọ̀ ló ń do okọ̀ yíbo tẹ́ fi rí wọn dájú nù lòkẹ́nìkan jáde ó pe rẹ̀ ní Kúnlé Kòsọ́kọ́ ẹ wàá rò pé Kòsọ́kọ́ ti kú yíbo ni irú wọn ò ní rìn dáadáa nípa ilẹ̀ Yorùbá ṣùkà wá tẹ̀lé àwọn òpònú ká máa tẹ̀lé àwọn akídanidání àwọn òkúrò àwọn ẹlẹ́tàn no. Ìjọ mo ti ń ṣe tẹ́ bá tiẹ̀ ní wọ́n gbówó fún mi lásìkò ó tó bẹ́ẹ̀ owó tí wọn ò gbé fún mi lọ́dún 13 tí mo ti ń sọ ìtàn kò sí pé ìtàn lórí òdodo lórí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni gbàǹbà wàrà wa sọ̀rọ̀ pé àǹfààní tiwa lóde báwọn bàbá yín ti ṣe nígbà ayé Awólọ́wọ̀ tí wọ́n ṣe nígbà ayé Abíọ́lá ẹ má tó ṣe bẹ́ẹ̀ lásìkò ìlà sọ fún yín nígbà tí èsì pé wọ́n ṣépè fún ìran wa ẹ má tó ṣe bẹ́ẹ̀ ni torí náà kì í ṣe wípé kì í ṣe dandan ni kéèyàn wá sórí péjì yìí láti wá máa sọ jágọ̀sẹ̀ mi ìfẹ́ blọ́ọ̀kì èèyàn ṣùgbọ́n tiwa ọkàrẹ̀ lájàre Sunday oníkádìbò wa fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn tàbá mọ̀ pé Tinubu ládìbò fún jẹ́ ká kọ́ àwọn tàbá mọ̀ pé Tinubu ládìbò fún ẹja máa tẹ̀ká máa rí tàlàwọ́ fẹ́ dìbò wa fún ní tèmi o àtàwọn ará ilé mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni á dìbò fún ọmọ olódò dẹ kì í ṣe dandan mo máa ń sọ kì í ṣe dandan ni pé ká wà ní orí ètò pẹ̀lú wa kì í ṣe dandan ni pé ká wà ní orí ètò pẹ̀lú ẹni tí tá a bá ń sọ tí ò bá bá lára mu kó ra kúrò lórí péèjì Ìtàn Yorùbá jẹ́ẹ́jẹ́ kó ra kúrò lórí péèjì Ìtàn Yorùbá ilé ẹ̀kọ́ níbí ẹ sì rò pa àponú látọdún tó lọ tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ àbí ẹ rí mi nínú kàmpé ẹgbẹ́ òṣèlú kan ẹ rí mi kí n lọ sílé kéde ìpolongo ìbò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi ò èso olóṣèlú mo sì ti sọ àwọn tó ti ń bá mi bọ̀ tipẹ́ kì í sọdún 5 kì í sọdún 6 mo ti ń sọ èmi èso olóṣèlú Aṣíwájú gè jáde pé òun fẹ́ sàrẹ̀ mo ní èmi èso olóṣèlú àmọ́ Tinubu lè ní í ṣe èèwọ̀ sì kọ́ ni kéèyàn ó nífẹ̀ẹ́ èèyàn èmi èso olóṣèlú àmọ́ Tinubu ìṣòṣèlú mo ṣe Tinubu mi ò ṣòṣèlú mo ṣe ti Tinubu bẹ́ẹ̀ ni ọ̀kàlẹ̀jàre ibú owó Aṣíwájú ọmọ Yorùbá tàtà ọ̀kàlẹ̀jàre Ọláwọ̀yìn Adéjàre Aṣíwájú tiwa ẹsẹ bẹ́ẹ̀ ni jàre Ọláwálé Ọ̀ṣẹ́jàre Aṣíwájú lókàn ẹsẹ jàre gbogbo àwọn ọmọ Yorùbá gidi nìyẹn Prince Adédoyin Sonuga Tinubu ni ẹsẹ jàre àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá nù kì í wá sí pé wọ́n wà ráwọn ọ̀tá lọ síwájú kan wá bì ọba ti gbé dé kan dá padà ní Aṣíwájú ni jàre àṣejèrè lọ́yọ̀ọ́ àṣejèrè ẹsẹ jàre torí pé ìbò kọjọ́ mẹ́ta ìdá àfi ní dìbò lọ́tọ̀ọ̀la ni pé ẹ sọ fún apá àgbà Yorùbá lè sàn lọ́la ọjọ́ Jímọ̀ ọjọ́ 23 oṣù kejì 2023 ẹ sọ fún wa pé àgbà Yorùbá lè sàn àfò Nàìjíríà láàfin nílò dìbò lọ́tọ̀ọ̀la tí yóò bá fi lè dájú lọ́la kódà èmi gan ní ṣe ètò mọ́jú ọjọ́ Jímọ̀ yìí pé àdìbò mọ́ o àti gba Yorùbá ní sàn o máa tara yín
Legacy ẹ ṣé jàre, bàbá Tinubu is coming, ẹ ṣé jàre. Adéwálé Adédòkun Tinubu ló lè ṣe Jagaban of all, ẹ ṣé jàre. Káwa máa ṣe rádaràdà ẹ níbi náà a fẹ́ gba kọ́ọ̀ láàárọ̀ ìtẹ́lẹ̀ ṣùgbọ́n iná ti lọlẹ̀ lórí fóònù ilé pẹ̀lú ògo Ọlọ́run torí pé a ó ṣeéṣe ká ṣètò nírọ̀lẹ́ mọ́wọ́ alẹ́ torí pé òní náà ni ìpolongo ètò ìdìbò ló parí òní ni ó parí bẹ́ẹ̀ ni jàre. Yunus Ọbáṣọlá Tinubu ló kàn, bẹ́ẹ̀ ni aṣíwájú ló kàn. Ẹ jẹ́ ká tú yáyà ká jáde ká lọ dìbò. Ẹ má jẹ́ kí Ìgbò àtàwùsá kí wọ́n tó fi ogun jà wá lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ má fi jẹ́ kí Ìgbò àtàwùsá kó fogun jà wá. Tí wọ́n bá kúrò ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ò ríṣẹ́. A sì gbìyànjú láti dá ètò ìṣèjọba padà sí ẹlẹ́kùnjẹkùn pẹ̀lú ògo Ọlọ́run tó ṣe pé ẹkùn kọ̀ọ̀kan ní ọmọ dákòóso rẹ̀ sí. Kìí ṣe pé wọ́n wà káwọn èèyàn wá láti ilẹ̀ Haúsá, wọ́n wà kó wọn sí gbogbo bọ́dà wa, gbogbo iléeṣẹ́ wa nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ pé Haúsá la tó ń gbọ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá dé pọ́ọ̀tù lẹ́kọ̀ọ́ Haúsá lẹ́ẹ̀mọ̀ ń gbọ́ ń bẹ̀. Kò ṣe pé wọ́n bá fẹ́ transfer àwọn èèyàn wọn wá nígbà wọn bá ṣe gbogbo ẹnu. Nígbà tásíwájú bá débẹ̀ gbogbo ẹ̀yìn àtúnṣe ọgbà. Ẹ má tẹ̀lé lẹ́gọ́fà torí pé ó léwu. Ẹ má sì tẹ̀lé àwọn ọ̀dàlẹ̀ àwọn ọmọ àríjẹ nídìí mọ̀dàrú tó ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ju kó bàjẹ́ lọ. Ẹ jẹ́ á tún gbọ́ jíǹgù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ á gbọ́ lẹ́ẹ̀kan sí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. Aláyà ló lè gbódó ńlá àkàrà wòǹpà ló kájú ẹ̀kọ́ gírí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni orí ṣàdá láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Àṣeyọrí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti sẹ́nitọ́ Kashim Shettima lórílẹ̀-èdè Nàìjíríà. Ó kọjú ohun àtẹnà ránmọ́ránmọ́ wò ká tó rí. Tinubu ló lè ṣe é, òun ló kàn. Ẹ fìbò sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé tó ń bọ̀ yìí ọjọ́ 15 oṣù kejì February 25. Ibi àmì ìgbálẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní kẹ́ ẹ máa tẹ̀ sí tó bá dọjọ́ 11 oṣù kẹta March 11. Ẹ dìbò fún sẹ́nitọ́ Teslim Kọ́láwọlé Fọlárìn. Kẹ́tọ́ àbò òkúlẹ̀ Ọ̀yọ́ lè jíǹde kídẹ̀kùn bá tẹrú tọmọ. Aṣíwájú ló kàn, fẹ̀sì ló kàn, àwa ló kàn, ẹ̀yin ló kàn, Yorùbá ló kàn. APC Naija for Bat ló ń kéde. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Àbáyọ̀mí ọ̀kan láwọn ibi tá a bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí náà ni wọ́n ṣe dátà olówó iyebíye. Wọ́n ṣe dátà 18,000 naira tó jẹ́ 120 gig. 120 gig ni wọ́n ṣe fún wa. Wọ́n ti gba gbogbo ó ṣe lọ a lè ráyè ṣiṣẹ́ dáadáa nínú ètò ìdìbò yìí. Mo dúpẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́nà náà ní dátà ìwọlé 18,000 naira ó jẹ́ 120 gig ní dátà tí wọ́n ṣe fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run ní bínú àní lè gba ìpè ní àárọ̀ yìí. Tó bá di alẹ́ ọwọ́ ọ̀rọ̀lẹ́ máa lẹ́ tá a bá fẹ́ ṣètò á gba ìpè àráyè gba ìpè dáa. Ó ti jẹ́ pé bá pè mí kẹ́kẹ́ káti ẹ̀ gbà nígbà náà torí pé fóònù tá a fẹ́ fi gba ìpè kíní ti lọ ọ̀lẹ́ ńbẹ̀ nígbà bá ṣe táyà ẹ̀sẹ̀ wá epo rà á fún wa pé epo tó ti di góòlù epo ti di góòlù. Àdúpẹ́ lọ́wọ́ gbà wá tá a nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tá a sì ń làkàkà ìpè kílẹ̀ Yorùbá kó lè ní ìlọsíwájú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá lọ́balọ́ba àti ìjòyè tí wọ́n fi ẹnu kò tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn wọn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àdúpẹ́ fún ìgbà àkọ́kọ́ bí ìgbà tá a dìbò ní ọdún 1993 gbogbo àwọn ọba gbogbo àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá wọ́n fi ẹnu kò àwọn tó jẹ́ olóòótọ́ àti olódodo èèyàn ìpè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹni ká gbé sí iwájú. Gbogbo àwọn tí wọ́n sì ń bá wa jà lónìí ẹ jẹ́ ká Aṣíwájú wọlé wọn ò di ọ̀rẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹnì kò ní lọ fẹ́nìkan lẹ Yorùbá náà láàjọ gbé. Mo dúpẹ́ o ẹ jẹ́ ká tú yáyà ká jáde ká lọ di ìbò. Torí pé ìtọ́jẹ́ nǹkan ìbàjẹ́ ti ṣẹlẹ̀ pé ìbò wa ti ń kéré jù nílẹ̀ Yorùbá. Ìbò wa ti ń kéré jù tí Aṣíwájú bá wọlé gbogbo ilé náà la gbọ́dọ̀ mójútó bó làwọn èèyàn ó sì máa gba káàdì ètò ìdìbò torí pé ìlànà tá à ń lò ní Nàìjíríà ni káàdì ìbò wọ́n máa post ẹ̀ sílé ni kí wọ́n máa mú fún wa jọ́ la fẹ́ kò lórí ilé yìí
ẹ̀kọ́ wa máa mú fani láti post ẹ̀ pápápá yóò délé oníkálukú gbogbo yóò láṣẹ tó ṣe pé ìbò wa yóò fi lè máa pọ̀ dáadáa nílẹ̀ Yorùbá ìbò wa ti ń kéré jù nílẹ̀ Yorùbá ọkàn àwọn gómìnà ọkàn àwọn alága ìjọba ìbílẹ̀ ó sì kan gbogbo olóṣèlú ọkàn lọ́balọ́ba ọkàn gbogbo ìjòyè ọ̀nà wo la fẹ́ gbégbà tá a fi rí pé a máa gba káàdì ètò ìdìbò dáadáa nílẹ̀ Yorùbá tó títí ìgbà tá a tó pàdé o orúkọ mi ò fìgbà kan yí padà o Ààrẹ Laji Abbas ni orúkọ tèmi Ààrẹ Laji Abbas ni orúkọ mi ìtànjà fìtàsó iná ni ìlú Nàìjíríà ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ orílẹ̀-èdè wa ò ní bàjẹ́ Aare rẹ láyọ̀ àní di olódì lẹ́yìn ara wa ò àní di olódì lẹ́yìn ara wa tó bá kọ wájú sí ọkọ ta tó bá kọ èyí sí ọkọ bá kọ nìkan kò dá irú ara rẹ pa ire o. Ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyì asọ̀tàn lóye o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òkìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òkìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pátá ìwọ nùnà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà.